tèmi ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí. Ija Wura part 3. Ṣé fíìmù yìí ní part 3 àbí kò ní? Ó yẹ kó ní part 3 torí pé kí ni a ò mọ kókó ọwọ́ ẹni tí wúrà náà dé sí. Ṣé wọ́n padà rí wúrà yìí gbé? Ta ló gbé gangan? A ò mọ̀. Kí ni ohun tó ṣẹlẹ̀ nínú Ija Wura yìí? Ẹ̀yin tí ẹ ò bá sì wo fíìmù yìí, ẹ má jẹ́ ká tanra wa, ẹ miss o. Ẹ tètè lọ wò ó. Fún àwọn tá a bá ti wò ó tẹ́lẹ̀, tẹ́ ò bá gbàgbé, nínú sinimá yìí ni a ti rí ìyá ẹlẹ́kọ tí ó fẹ́ gbẹ́ kànga síwájú. Bẹ́ẹ̀ ni a rí arákùnrin kan oníjàgídíjàgan àdúgbò kan náà tí wọ́n pè ní Àbàtì. Níbi tí àwọn arákùnrin tó fẹ́ ń gbẹ́ kànga yìí ti ń gbẹ́ kànga lọ, wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ náà kò tíì pẹ́. Bẹ́ẹ̀ ni Àbàtì yìí ti tajú kán tó sì rí òkúta kan tí ó ń ṣáná tó ń dán mọ́rán-mọ́rán. Ó ṣáà ń wò ó pé ǹjọ́ lè jẹ́ bẹ́ẹ̀ ṣá. Ó súnmọ́ bibẹ̀ nígbà tó sì dọ́gbọ́n lé àwọn tí wọ́n ń gbẹ́ kànga yẹn kúrò, tí ó sì mú òkúta náà. Nígbà tó máa mú débi tí wọ́n ti ń tà á, ó jẹ́ òkúta wúrà. Ó lọ tà á. Nígbà tó tà á tó sì gba owó rẹ̀, ó dọ́gbọ́n lé àwọn tí wọ́n ń gbẹ́ kànga yìí náà kúrò níbẹ̀. Ibẹ̀ la ti rí obìnrin kan tí ó ń tẹ̀lé tíyẹn jẹ́ Haúsá. Wọ́n padà jọ lẹ̀dí àpò pọ̀ tí wọ́n dìjọ ń ṣiṣẹ́. Kódà wọ́n tún bá débi pé wọ́n tún lọ bá babaláwo inú ìlú wọn wípé kó ṣàbá wọn parọ́ fún ìlú. Wọ́n fẹ́ máa ṣe tí ẹnìkan kò ní mọ̀. Òru náà fi ń ṣèkà, òru là ń ṣèkà. Òru ni wọ́n máa ń lọ nígbà tí gbogbo ará ìlú bá ti sùn. Lẹ́yìn ọ̀rẹyìn, a tún rí ọlọ́pàá kan tí òun náà ó ṣalábàápàdé wọn ní òrujọ́ kan tí ó ń lọ sílùú rẹ̀, ni òun náà bá join wọn ni wọ́n jọ ń ṣe iṣẹ́ náà. Ṣùgbọ́n èyí tí ó jẹ́ obìnrin àárín wọn yìí, ó fi ìwà wàdùwàdù, ìwà èmi nìkan ni kó jẹ́. Ìwà kẹ́nimọ́nìí àfi èmi nìkan. Nígbà tí àwọn ọkùnrin tó kù sì ń sọ pé àwọn fẹ́ fẹ́ ẹ, ó ṣáà dá èdè-àìyedè lẹ̀ sí àárín wọn. Wọ́n padà ṣekú para wọn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn, nígbà tí ìwà ọwọ́ tiẹ̀ náà máa kó bá òun náà, ẹ mọ̀ pé ó ti fẹ́ kan lára àwọn ọkùnrin yìí, èyí tó jẹ́ babaláwo àárín wọn. Nígbà tí kò sì mọ̀ pé òun ti ní oyún, bó ṣe lògùn pé kóun fi ṣẹ́ oyún báyìí, ó bá gbòdì lára ẹ̀. Bóun náà ṣe kú nìyẹn. Ta wá ló rí wúrà gbé? A ò mọ̀. Ṣọ́ rí wúrà yìí gbé àbí wọn ò rí gbé? A mọ̀. Ta ló já mọ́ lọ́wọ́? Ṣé àwọn ọmọ ìyá tó kú tí wọ́n wá láti ìlú òdìkejì wá sílùú wọn wá bẹ̀ ìyá wọn wò, ṣáwọn náà padà rí gbé ni? Wọn ò jẹ́ ká mọ̀. Òun ló jẹ́ ká wò ó pé ṣé fíìmù yìí ti tán ni àbó ṣì kù? Ẹ wò ó, ẹ̀yin tèmi, ẹ má gbàgbé láti bá mi subscribe sí orí channel yìí. Ẹ like fídíò yìí, kẹ̀dẹ̀ comment. Kí lẹ̀yin rò nípa fíìmù yìí? Ẹ jẹ́ ká jọ sọ ní under comment section. Ẹ wò ó, ó tún dìgbà kan náà. Ẹ ṣé gan-an ni.